ayé di tamurege o àmọ́ bí a fẹ́ gbé gbà kó lódùmarè kọjọ́ kó ṣàánú wa ọmọ tí wọ́n borí lọ́wọ́ ẹ̀ jágbálàyé ẹ̀ kú kalẹ̀. Inside bag. Bring that bag. We are back going with it. We are back going with it before we start. Where are you carrying the head to? Where are you carrying the head to? Inside bush and bury it. No, not burying. You need the head now. That's why you detach it from the body. You need the head now. That's why you detach it from the body. mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. How many people have you killed? Before now. It's only 2 people they killed this morning. Where is the head of that person? Where is the head of that person? ẹ̀yin àgbààgbà tẹ̀ ń bẹ lóde ilẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ gbọ́ àbí wọ́n bí ń gbà tí ọ̀rọ̀ ń fẹ́ parí pé èèyàn mélòó lẹ ti pa láàárọ̀ yìí ó lé èèyàn 2 péré náà ni wọ́n ní orí àwọn èèyàn ń dà ọ̀rọ̀ bá di hà ó yá bá wo èjì ọmọ yìí sótì ìwọ 20 years ni àwọn amọ̀ òkùnṣìkà tuntun làwọn ọmọbìnrin kéékèèké o àtàwọn ọmọ ọ̀dọ̀ ẹ gbàlàyé lẹ́kùn kẹ́kẹ́ báyìí lórí ìkànnì Facebook ó ti ojú ọmọ òun lẹ̀ ń wò yìí o lórí ìkànnì Facebook. No, not burying. You need the head now. That's why you detach it from the body. They want to take and go. If you want to bury, why must you put it inside bag? Why did you remove the head? ẹ gbọ́. Bring that bag from that flood. Yes. No be this one. The one bag will buy. Whatever is what you can. One bag. kí lẹ fẹ́ sọlé ayé ọ̀hún dà báyìí. Coming here to do information. And they carry this man with the fuel. This man just made them leave and say nothing. This one we wanna kill. Yes. This man say nothing to make them leave. Say no be information. I want to fire this one. This one is in our room. Another. Who will not fire these people? Why did you allow them to go? I don't from. We will get them. Honestly, okay. What's your name? Chinema. Chidema. You are from where? Bridge. In Bridge. Who's your father? Akachi. Akachi. Then what are you doing here? They are around. This place is my maternal home. How many people have you killed? Before now. ṣé ń gbọ́. It's only 2 people they killed this morning. èèyàn 2 náà ti pa láàárọ̀ yìí. ẹ̀yìn ibi ayé ọ̀hún gbé dúró báyìí bá ń pọ̀ sí ẹ̀ lórí arákùnrin tí wọ́n gé wọ́n bá ní kí ló ṣe fún wọn gan. Inside bag. Bring that bag. We are back going with it. We are back going with it before we start. Where are you carrying the head to? Drop the bag. Inside bush and bury it. No, not burying. You need the head now. That's why you detach wọ́n ní it bo from ní the ń body. borí lọ́ọ́ lòun fẹ́ lọ bẹ́rì ẹ̀ ṣé wọ́n lọ ṣé. If you want to bury, why must you put it inside bag? Why did you remove the head? Bag. Bring that bag from that flood. My friend. Yes. orí ọ̀hún lẹ̀ ń wò yìí ò níwájú ẹ̀ tí wọ́n gbé síwájú ẹ̀ yìí. That's land people. Say they were coming here to do information. And they carry this man with the fuel. This man just made them leave and say nothing. This one we wanna kill. Yes. This man say nothing to make them leave. Say no be information. I want to fire this one. This one is in our room. Another. Who will not fire these people? Why did you allow them to go? I don't from. We will get them. Honestly, okay. What's your name? Chinema. Chidema. You are from where? Bridge. In Bridge. Who's your father? Akachi. Akachi. Then what are you doing here? They are around. This place is my maternal home. ẹ̀yin àgbààgbà tẹ́ wà ńlẹ̀ yìí bẹ́ẹ̀ bá sí lórí ìkànnì Facebook Splash FM 1055 live lè mọ ohun tá à ń sọ. àwa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọbìnrin yìí kí ló wá ṣe láàrin yìí gan-an ọ̀dọ̀ ìyá òun lòun wà ń gbọ̀ wá wọ́dọ̀ ìyá rẹ̀ lọ́wọ́ jẹ́ káwọn tí kìí ṣòun ló pa ọmọkùnrin yìí o kìí ṣòun ló pa o àwọn tí wọ́n pa á ni wọ́n lò ó pé kó gbé orí òun sínú àpò wọ́n wá ti sọ pé tó lọ rèé gbé e fún tí wọ́n ti pàdé ẹ̀. bẹ́ẹ̀ bá ríyàn ládùúgbò yín tó sáàdì nǹkan kan ṣúrúṣú ẹ má pọ̀ mọ́ kékeré ni o ẹni ọjẹ́ ẹni yáyẹ nǹkan tó gbé dáhùn yáyẹ̀wò náà yáyẹ̀wò bẹ́ẹ̀ bá wá yẹ̀wò bẹ́ẹ̀ bá rí i pé tó nǹkan tí ó dàdí túmọ̀ lọ́wọ́ ni ẹ tètè fà á láwọn iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ kí wọ́n lè bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí àmọ́ bí ayé òun lọ.
kábíyèsí olódùmarè ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni tẹ́ ń fúnyàn méjì láǹfààní láti dá sí abala ọ̀hún kí n tó lọ abala bòmí 07069493000 07069493000 ọ̀yá pàápàá tàbí 07014475770 ńlọ ojú òpó méjèèjì tọ́já sí apá àbí ojú òpó ọ̀hún ti ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́ dẹ́sí já gbọ́ ohun tí àwọn ọ̀yá tí àwọn kíní sókè hello èyí ò ti rebete 07069493000 tàbí 07014475770 ìlójú òpó tó já sí apá àbí nígbà tí yìí ń lọ lọ́wọ́ ojú òpó kejì náà ń ṣẹ́jú yá dá kejì ń lóhùn náà èèyàn méjì péré hello ẹ ti wọlé. àdètò. ẹ rí i pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dún níyàn báyìí. ẹ dúró níbo ń là ń bálé ayé gan lọ báyìí. ó mà sùn ni. ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé kìí sí pé òkan ayé ń dé bọ̀ báyìí. kò sí ẹ̀rí ọkàn fún kálukú. èèyàn sọ pé èèyàn kò pa èèyàn méjì ní ẹnu ìgbà tó dúmọ́ mọ́ pẹ̀lú orí èèyàn ẹ dúró sórí èèyàn ti wá di orí ẹran báyìí. nǹkan máa ń bẹ o. ẹ dákun ẹ jẹ́ á gbàdúrà fún. ṣe padà kí n tó mẹ́nu kò lápá abẹ́ òun ọmọbìnrin tẹ̀ ń wò òun lórí ìkànnì Facebook tó tutù dálẹ̀ bí ẹ̀fọ́ etídò ní ọkọ àfẹ́sọ́nà rẹ̀ lọ́gbẹ̀mí rẹ̀ látàrí pé lóun ò ṣe mọ́ o ó lóun ò ṣe mọ́ pé òun ti ní olólùfẹ́ mi ọ wá ní ó ṣe kí àbọ̀ ọmọ tó ń sọ ni ó ṣe kí ni mọ́ èkó ọba ìdálábàkú ẹ̀wà èmi àti ẹ àjọ bára wa kú ni ó sì lọ rèé bá ń lé ọmọbìnrin ọ̀hún lẹ̀ ń wò lórí ìkànnì Facebook Splash FM 1055 yìí bá ń gbé píkṣọ ọmọkùnrin náà sí ọmọkùnrin tó lọ rèé gún pa nígbà tí wọ́n kó máàmù gàrí sí i lọ́wọ́ wọ́n wá ń béèrè pé ṣé dandan ni onítọ̀dọ̀ tòun dandan ni o mo rò pé ọmọbìnrin ọ̀hún náà rí tó fi lóhùn ọ̀ṣẹ́ mọ́nù pé bí ìgbà tó jẹ́ pé a máa lù ú lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ńgbà òun ò tí ì fi ọ tó bẹ̀rẹ̀ sí ní ṣòun báyìí bóun bá wá fi ọ ń kọ́ nǹkan tọmọbìnrin ọ̀hún ń sá fún náà lọ́padà wàá tún ṣẹlẹ̀ tó ń bẹ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ọmọkùnrin ọ̀hún lẹ̀ ń wò yìí tí wọ́n kó máàmù gàrí sí lọ́wọ́ lórí ìkànnì Facebook yìí Splash FM 1055 live òun lẹ̀ ń wò òun mo fi yàn mo kọ́kọ́ fi ṣíde ètò láàárọ̀ yìí ó yẹ já lọ síbi tọmọbìnrin tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ̀ ilé ayé ọ̀hún ti wá dẹgẹrẹmìtì báyìí ó fẹsẹ̀ kan dúró ẹsẹ̀ kejì ń yẹ̀ lọ.